ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní ọlọ́run ọba ni wà láì mi wà ìní mà á máa bẹ́ẹ̀ ní ìjìnlẹ̀ fẹ́ tó fara ti bí òkè àtó gbéraga mọ́ gbéraga tó sì règùn mọ́ sí règùn ọlọ́run ọba mi ọ̀kánká bàbá tí kọ̀tàláyà ní kàwù kàkà bí ẹbọ kàkà tí kagúnráyà ní kàwù kàkà ọlọ́run ọba mi tí kì í béèrè ọ̀nà tí fi tọ́ ọlọ́run tí kì í gbàmọ̀ràn kó tó ṣe nǹkan ọlọ́run tí kì í bẹ̀bẹ̀ fún nǹkan kó tó lù ú ọlọ́run ọba tó lágbára lórí ohun gbogbo ìgbà lónìí o ọba mi ọ̀tá gírígbéra rẹ̀ níjà ìjìnlẹ̀ inú ìròyìn láti kan ní Tùǹgbà apá kìíní mọ̀mọ́rí fún ti tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá ikú tí kò ní pa ọba tó dá ìsàn táìsàn ní ṣe ọba tó dá àrùn táàrùn ní kọlù ìbà lónìí tó iṣu ń bẹ lébè orí bùkátà fagbẹ́ òkò gbọ́n tàjò bó di bùkátà fún níyàn àgbàdo tó dàn bọ̀ bó bá di bùkátà fẹ́lẹ́ kọ ìmídélé ayé mo di bùkátà ọlọ́run ọlá kì í tán Adégòkè lórúkọ ti tèmi èyí mi ò fapá kan fún according to kádàrá. bẹ́ẹ̀ni kádúpẹ́ mi tábà lè sùn tábà díjú ká lajú torí pé kí ni ọ̀pọ̀ ìjọpọ̀jọ sùn lánàá tí wọ́n di òwúrọ̀ tòní àwọn tàdé òwúrọ̀ tòní kì í ṣe mọ̀ṣẹ́ kì í ṣe nípa apá tàbí agbára àánú òun là rúgbà àánú ni o ojúmọ́ ìtura ọmọ wa ojúmọ́ àìló máa jẹ́ fún aṣọ ìdùnnú torí bọ́yẹ̀ bá ká kó lójú ọjọ́ gbẹgbẹ báyìí lójú alẹ́ o máa mọ́lẹ̀ lókèté ni àní ojúmọ́ tó mọ́ lẹ́yìn sẹ́ẹ̀ ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa aṣọ ìdùnnú ẹ bá káàárọ̀ ní gbogbo yìí yóò tẹ́ bá ti láǹfààní láti máa bọ́ ọkọ̀ tó gbá 100.9 FM ìjìnlẹ̀ ìwé ìròyìn apá kìíní ló tún ṣe bẹ́ẹ̀ gòrè afẹ́fẹ́ ọláyẹmí àkànní lórúkọ tèmi. tó o kábẹ̀rẹ̀ sí mọ́mọ́ àkọlé tó sọdọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn tó ń bẹ níwájú ọ̀kan ọ̀jọ̀kan wọn ìròyìn lákòdé bíbà láàárọ̀ ti tòní tó tún balẹ̀ sórí dábìlì wa o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ ni wọ́n ń ta ọ̀rọ̀ ẹjọ́ ni wọ́n ń gbé ẹ̀bí fún aláre tí wọ́n sì ń gba owó lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n bá fi ipò sílẹ̀ tán pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé tó àwọn jàjàbọ̀ kú lọ́wọ́ ẹ̀sùn tó yẹ kí wọ́n fi kàn wọ́n ta ló sọ bẹ́ẹ̀ Ọlágbàjẹgà ni o. iná àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tòní PM News ibẹ̀ ń ti bẹ̀rẹ̀ ìrìnàjò mi ẹ kúrò lọ́nà ò bàbá olóńgbò ń bo Ahmadu Bello wọ́n ní ojú ọ̀nà ọmọ wa títí pa látàrí pé kí ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ó ń bọ̀ nípínlẹ̀ Èkó lónìí. nínú ìwé ìròyìn ló mọ̀ wà láàárọ̀ ti tòní o Ọláyẹmí Àkànní o bùkátà Ọlọ́run o padà o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ yìí pé lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fẹ́ ṣiṣẹ́ lórí eégún o lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ọ̀nà tá a lè gbé gbà tí ó fi fini lọ́kàn balẹ̀ tí ó fi máa dúró bó ti tọ́ àti bó ti yẹ. bùkátà Ọlọ́run nínú àtẹ̀síta ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tóní níbẹ̀ mú tuntun fojú gan níròyìn yìí níbi tí ẹni tí ó ti gbà kọjá akọ̀wé síjọba ìpínlẹ̀ Èkìtì ti sọ di mọ̀ pé owó kì í ṣe ẹni ìfàmòróró yan ohun òkúnlẹ̀ o gbé àti sọ́ọ̀lù bá yan ọba lọ́jọ́ ọjọ́sí ẹ wo ohun kan ohun ìṣẹ́ náà fòmòróyàn fún ta ni ìyẹn fún gómìnà ìpínlẹ̀ Èkìtì tó wà lórí àléfà gẹ́gẹ́ bí ọmọ òye tá ń sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dùnmọ̀ àkọ́jẹ́ akọ̀wé síjọba ìpínlẹ̀ Èkìtì ló sọ di mímọ̀. ẹ wo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́ àjára láti gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 tí wọ́n taari pé ọ̀pọ̀lọpọ̀ ńṣe ló tún ṣe aráàlú ní ṣùtá o. bùkátà Ọlọ́run nínú àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tóní ẹni tó jẹ́ adájọ́ àgbà yányán lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún kínní fáwọn tó ń tàbùkù ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wo àwọn àjọ WHO tá a mọ̀ sí World Health Organization
àwọn ọmọ ń ṣe kìlọ̀kìlọ̀ nígbà tí wọ́n kọjú sí gbogbo lórílẹ̀‐èdè lágbàńlá ayé pé ẹ wò ẹ múra sílẹ̀ ẹ gbáradì fún àjàkálẹ̀ àrùn Omicron nítorí pé ó fẹ́ gbìnà yá ìṣe ló dàbí ẹni pé ó fẹ́ tabara lé tafara oko. nínú àtẹ̀síta ìròyìn tí mo tún fojú gan ní lówùúrọ̀ tòní àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àgbà nílùú Àbújá wọ́n ti rọ àwọn àjọ agùnbánirọ̀ ẹ wò ẹ lọ sí ibùdó ìlanilọ́yẹ̀ yìí tó wà ní Maiduguri ẹ lọ sí padà. jẹ́jẹ́ mọ̀ pé inú fo àyàfo lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà látàrí bí ó ṣe wọ́n ní kàyéfì pé tó lára àwọn tó ti gba abẹ́lẹ́ àjẹsára láti dènà àjàkálẹ̀ àrùn tó jẹ́ pé ó ń yọni lẹ́nu yìí pé jẹ́jẹ́ mọ̀ pé wọ́n tó kẹ́fín rẹ̀ lára rẹ̀ bó ló ṣe jẹ́ ẹ má yí kó ní tùǹgbà o. bùkátà ọlọ́run o fada falo. nínú àtẹ̀síta ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tóní ìṣe akọ̀wé fipò lẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló sọ bẹ́ẹ̀ ipò láyé látàrí ìkọlù táwọn oníwà jàǹdùkú ń kọ́ ọgbà àtọmọkọ́ ọgbà àtúnṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ńláyé ilé torí rẹ̀ kọ̀wé fiṣẹ́ lẹ̀. ẹ wò ó ní ìpínlẹ̀ Ẹdó ni wọ́n jọ pé ọwọ́ mọ̀ ti tẹ ọ̀kan lára àwọn ayédèrú ológun lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú káàdì ìdánimọ̀ tó jẹ́ ojúlówó lọ́wọ́ wọ́n ní ṣe ló ń dúnkùkù lajà mọ́ àwọn aráàlú tó ń dún màrún mọ́ wọn ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ọwọ́ pálábá ségi òkété bọ́ọ̀lù mọ́ ọ lọ́wọ́ àkàrà tún sèpo wọ́n mọ̀ pé ayédèrú ológun ní í ṣe. The Nation bùkátà ọlọ́run ó mú màmú òun wájú mi yìí níbi tí àwọn àjọ tó ń pa wọlé sápò ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà sọ pé àwọn ti ṣetán kódà àwọn ti bọ́ bàtà àwọn ti bọ́ ṣòkòtò ọdún tó ń bọ̀ ọdún 2022 àwọn ṣetán láti gba àlékún owó orí ọjà. tó ìjọba ìpínlẹ̀ Èkó lásìkò ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé tó ìjọ tó bá káni lára ládìṣẹ́jọ́ wọ́n ní pé lórí ọ̀rọ̀ ìgbáradì ọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún yìí wọ́n ní òtí àti ìlànà tó dàbí ẹni pé gbogbo àwọn tó fẹ́ ṣe àṣeyẹ ó tẹ̀lé wọ́n ní gbogbo rẹ̀ pátá ló dàbí ẹni pé ìjọba ní láti bójútó bẹ́ẹ̀ sì rèé ibi tó yẹ kí wọ́n ti fọwọ́ líle mú wọn ó fi mú láti lè rí i pé wọ́n dènà àjàkálẹ̀ àrùn tó bẹ́ sí gbòòrò yìí náà ni. bùkátà ọlọ́run o fọlẹ́fàlọ́ ìròyìn Vanguard rèé o kábíyèsí ọlọ́run gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ní ẹ̀wò látàrí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ètò wáyé ní Òjòdú grammar school ní ó fi ọkàn mi sí ìpòrúurú ọkọ̀ kódà inú ìbànújẹ́ ọkàn òun lòún wà tá ń sọ bẹ́ẹ̀ bàbá dáadáa ni gómìnà ìpínlẹ̀ Èkó abaláàánú jùlọ. ó lágbára o ẹ wo nínú ìwé ìròyìn The Guardian ló wà láàárọ̀ títò níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ pé ilé ẹjọ́ tó ga lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti jẹ́ kó di mímọ̀ fún àwọn àjọ DSS pé tó látàrí pé ẹ lọ́ fóònù gbà lọ́wọ́ Olúmọyẹlé Sowore lọ́nà ìtọ́ ẹ gbọ́dọ̀ lè san owó ìtanràn mílíọ̀nù 2 náírà 2 mílíọ̀nù náírà ẹ sọ́kùnkùn nù. inú ìròyìn Vanguard mo tuntun lélẹ̀ kíre yéèbà nílé ẹjọ́ ní abálọ́hún kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ gángan ìsorípẹ́ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́ni ikú máa rí wọn kété o àrùn fún wọn dá kí ló dé kódà wọ́n ní kábíyèsí Ọlọ́run látàrí pé kí ni lẹ́yìn 20 ìṣẹ́jú tí wọ́n jókòó láti gbọ́ ètò ìdájọ́ ilé ẹjọ́ dà wó lulẹ̀ wí lórí bá kọ ibo ìgbẹ́lá fún kódà èmi la court ibo ọ̀ pàṣẹ fẹ́nikẹ́ni kó tó dìde igbó. ó mọ̀ lágbára ẹnu ní yọ òdìlé ẹ wo nínú ìwé ìròyìn láàárọ̀ ti tò ní iná tí ń jẹ́ kó di mímọ̀ yẹn ìwé ìròyìn The Punch pé ọ̀kan lára àwọn tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ̀ fún Jésù tó ń kọrin I have decided to follow Jesus wọn ló gún pásítọ̀ pa kábíyèsí Ọlọ́run nínú ìjọ Rìdíìmù kábíyèsí Ọlọ́run ó mọ̀ ní agbára bí ó ti di jújù ní ìpínlẹ̀ Èkó ní etí ẹlẹ́wọ̀ bí a pásítọ̀ yẹn di jújù ó mọ̀ ní agbára ó ṣe fàyẹ̀ fún Jésù ní new comfort ìyẹn onítọ̀hún yẹn kábíyèsí Ọlọ́run ó wá fúláṣí ẹ̀ wò ó wá rántí ìgbà àtijọ́ kábíyèsí Ọlọ́run ẹ wo The Nation rèé bùkátà Ọlọ́run ẹ wo ọ̀kan nínú àwọn tó jẹ́ pé
ọ̀fẹ́jọ́ òdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì kábíyèsí ọlọ́run. ẹ wo ìpínlẹ̀ Èkìtì gan-an wọ́n ti mú ẹni tó máa yàn sórí àléfà gẹ́gẹ́ bí gómìnà láti tútù kọ́ wọn. láti sọ bẹ́ẹ̀ ẹ̀kan nínú àwọn tó fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló sọ bẹ́ẹ̀. nínú wọ́n Vanguard ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ láàárọ̀ pé látàrí ìgbáradì fún ọ̀rọ̀ ìkànìyàn tí ó ń bọ̀ ní ọdún 2022 táàmù sí census ANPC àwọn ń jẹ́ kó di mímọ̀ pé tó ní ìpínlẹ̀ Benue ńkọ́ ìpè ìgbáradì fún àyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ìfimúfínlẹ̀ nípa ọ̀rọ̀ ètò ìkànìyàn ńkọ́ ìpè lágbára ọlọ́wọ́n ọba ó ń ṣe bẹ́ẹ̀ ó ń bẹ̀rẹ̀. bùkátà ọlọ́run o ìwé ìròyìn Gani àrẹ o ilé mọ́délé mi o kábíyèsí ọlọ́run mọ́délé mi o ọmọ àjọ ànítàn sí àkóso ìṣẹ̀lẹ̀ àní pàjáwìrì ọmọ àti títẹ́wọ́ gba àwọn mélòó yéè 100 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé èkún òfin bẹ́ẹ̀ ṣẹnu rẹ̀ fún mọ́ níbo ní ilẹ̀ Libya wọ́n ti takọ̀ létí o ọ̀fẹ́ gan lọ́nà kó wọn padà wọ orílẹ̀-èdè Nàìjíríà. ó mọ̀ lágbára o nínú wọn lè mọ̀ wà láàárọ̀ tuntun níbi tí wọ́n ti jẹ́ kó jí mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà fọwọ́ mú obìnrin oníṣòwò kan látàrí ìpolú jìbìtì owó rọ̀gùnrọ̀gùn bílíọ̀nù 2 náírà ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jẹ́ ẹ̀ṣẹ̀ o. inú àtẹ̀síta ìròyìn kan tó lè kábíyèsí ọlọ́run gájà ń gbé ìfọ́gàdò gbẹ̀yìn dìsánre níbi tí ilẹ̀ Saudi Arabia ẹnẹ wo àwọn òṣètò láti gba àlejò ẹnikẹ́ni láti ilẹ̀ òkèèrè kódà orílẹ̀-èdè Nàìjíríà látàrí àjàkálẹ̀ àrùn Omicron ẹ wo kò bá dá kò bá sùn ẹ dúró nílé yín náà àti tilẹ̀kùn ó mẹ́nikẹ́ni ọkọ̀ ìyàwó ti dé wọ́n ti tilẹ̀kùn ẹnikẹ́ni kò láǹfààní láti wo orílẹ̀-èdè àwọn báyìí ẹ wò ó jẹ́ àdókè lọ́hùn tá a bá padà dé ìròyìn tẹ̀síwájú. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. More music at NigerLoaded.com. God, you know it feels on the beat, though. Don't press, I got you on the intro. Can't lie, baby girl, you are set to Pamurege. Like the way you do wine and you bend to Pamurege. Nice look for me, my baby, Pamurege. You're the champion, me they give you the belt to Pamurege. Some body be loading, yeah. Pamurege. Some body be loading, yeah. Pamurege. Look at you, I'm a Ruby custard, you're not the bastard. And I like it, and I like when you move your body like a snake or a jab, it's a pasta. Kill it, darling, all the boys, them I go crazy for your matter. Lonely jale, money can buy love, I just want type of shit time. Feel a lady, body big like this, and sick like me low. For the culture, wine it my way, and bring that thing low. I'm a day, no enjoy me, no keep pressing low. For the culture, wine it my way, and bring that thing low. Can't lie, baby girl, you are set to Pamurege. Like the way you do wine and you bend to Pamurege. bẹ́ẹ̀ àti dẹnu iṣẹ́ báyìí ṣe gbà ṣiṣẹ́ náà nù. ẹni débẹ̀ yìí tí ó ṣí àgbà Yorùbá pé o dòndé ọ̀gẹ̀dẹ̀ la fẹ́ ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ sí ń pọ́n báyìí pé lódùn mọ́ni fún ọkọ ọlọ́mọdé àjẹwọ́ o. tó according to kádàrá ìwé ìròyìn Vanguard tó kọ́kọ́ ṣí gbàràgàdà níwájú mi láàárọ̀ tó níbẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ ìrìnàjò níbi tí Yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ wípé kì í dé bá ní ká yẹrí bẹ́ẹ̀ sì rí wọ́n ní òkèèrè báyìí lólójú jíjì ní ti mẹ́kún sùn o. ìjẹ́jọ́ mọ̀ pé àwọn àjọ World Health Organization tá a mọ̀ sí àjọ WHO láàárọ̀ ti tòní nínú ìwé ìròyìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń pàrókò ọ̀rọ̀ ránṣẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń sọ fún gbogbo orílẹ̀-èdè lágbàńlá ayé pé tó àwọn ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọ̀gá ògo ni o ẹ má ṣe iyèméjì ẹ má ṣojú ẹ má ṣòjòjò ẹ má bẹ̀rù ẹ má kóra yín lọ́kàn sókè ẹ má ṣera yín léṣe pẹ̀lú ìrònú o lórí àjàkálẹ̀ àrùn Omicron tó ṣẹ̀ tún gbàgbóró yìí lẹ́yìn COVID-19 ọ̀rọ̀ COVID-19 là ń sọ pé ká jèkúrò ọ̀ràn rẹ̀ kó kú tán láwọ́ ní Omicron tún gbàgbóró tó tún gbọ́nwọ́ rẹ̀ sáwò wọ́n jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ àti lódodo ká má tanra wa jẹ́ Omicron yìí làásìgbò rẹ̀ ó kọjá títà kọ́kọ́
kì í ṣẹgbẹ́ ìyá alájà gbogbo àjàkálẹ̀ àrùn tó ti rí kọjá lọ o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà Olódùmarè làáké sí o wọ́n ní pé ojú ìtú wa sí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti lè dẹ́kun rẹ̀ lágbára Ọlọ́run àkọ́kọ́ náà ẹ mọ́kànlé ẹ má ṣòjòjò ẹ má bẹ̀rù rárá o ọ̀kan pàtàkì lára ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ tó níye lórí ọ̀hún dáadáa wọ́n ní ẹ̀hún kan ni pé kẹ́ ẹ kọ́kọ́ gbáradì náà kákọ́kọ́ ní lọ́kàn wípé tó ó ṣeé ṣe kí àjàkálẹ̀ àrùn ọ̀hún Omicron yìí kó fẹ́ máa fẹ́ káàkiri o àti wípé kó di tọ́rọ́ fọ́kálé kó bẹ̀rẹ̀ sí ní jà sọ́tún jà sósì bí jì wọ́n ní pé ẹ má bẹ̀rù ààbòrí rẹ̀ dandan ni o nígbà tí COVID-19 dé Ebola náà wáyé ayé tiẹ̀ ó sì ti lọ COVID-19 ló tún ṣe bẹ́ẹ̀ tó kẹ́rù sọ́kàn tó bá tiẹ̀ lọ yìí Omicron tó dé iná àtúnṣẹ́gun lọ́la Ọlọ́run wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí ń bẹ̀ yóò fẹ́ rìnrìn àjò láti máa jà kiri sọ́tún òun òsì oníkálukú ní kókó ara rẹ̀ ní ìjánu o wá sì ní ìgbàgbọ́ wípé kò ní kàn wá àbúrú tó ń bẹ nílẹ̀ tó ṣú dẹ̀dẹ̀ bí òjò yìí lágbára Ọlọ́run ọba kò ní rọ̀ pa tèmi ti yín o àwọn àjọ WHO World Health Organization ló sọ bẹ́ẹ̀ ní ọjọ́ Jímọ̀ tó rí kọjá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ òun náà ni wọ́n pè ní Geneva ọ̀kan pàtàkì lára àwọn ìlú kàǹkà lórílẹ̀‐èdè àgbáńláyé náà ni o pẹ̀lú ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún àjọ WHO World Health Organization Christian Lindmeier ni wọ́n pe orúkọ ẹni ọ̀hún tó sì sọ ọ̀kan òjọ̀ kan bí àjàkálẹ̀ ọ̀ràn ọ̀hún bó ṣe ń fẹjú kẹ̀kẹ́ àti ibi tó ń gbà wọlé bó ṣe jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń kẹ́fín rẹ̀ ó ṣàlàyé ó ní ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ sí ikú tí ó pàgbà tá à ní bápo lórí rẹ̀ ńbẹ́ o ó ní kò sí làásìgbò ọ̀hún bó ti lè wò kó kéré kó mọ̀ tó ó ní dandan ní ká ṣẹ́gun o ẹ wo wọn sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Vanguard ní akọ̀ròyìn ọ̀hún sí kíkó kí ó tó ka láàárọ̀ ti tòní Ọláyẹmí Àkànní o. bùkátà Ọlọ́run o mo ti gbójú mi sókè leadership rẹ̀ ló bá tẹ̀ lọ́wọ́ níbi tẹ̀ tó jẹ́ adájọ́ gbàyànyàn lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa adájọ́ Ibrahim Tanko Mohammed ó mà ṣe kìlọ̀kìlọ̀ ó ní ẹ wo yíyọ tẹkọ àwọn yọ kì í ṣe bíi tójó ó níṣẹ ẹbá òṣèré wò sùn ẹ má rò pé àwọn ò lè sọ̀rọ̀ àníṣẹ àní gbogbo bẹ ṣe ń tàbùkù àwọn tó jẹ́ òṣìṣẹ́ adájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ó tó alùbátà yìí kò gbọdọ̀ dání mọ́ torí pé kí ni gbogbo ìgbàlẹ̀ máa fi ìwọ̀sìn wọn àwọn kí ṣe báwọn lè sọ̀rọ̀ ó kò jẹ́ wípé ẹni bá mọ òfin kì í fẹ́ràn òfin àti pé ṣètò àwọn ṣètò ṣe pẹ̀lú òfin ló fà á tó dá pé àwọn kan ń wò sùn táwọn sọ bẹ́ẹ̀ tó jẹ́ adájọ́ àgbà ló ṣe kìlọ̀kìlọ̀ ànífàwọn tó jẹ́ òṣìṣẹ́ ẹlẹ́tọ́ ààbò lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà adájọ́ Mohammed lánàá òde ìlú sọ nílùú Àbújá níbi ayẹyẹ kan tó wáyé ìyẹn fún ti àwọn tó wà ní ètò ìdájọ́ fún tọdún 2022 lè tó wáyé ní ilé ẹjọ́ tó ga jùlọ nílùú Àbújá lánàá òde yìí nígbà ìsọdímọ̀ wípé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ó lódùn òun gan-an àti pé ó jẹ́ pé ó bomi tútù sóhun lọ́kàn nígbà tó jẹ́ pé àwọn àjọ kan àwọn tó ń pa náà ètò elétò ààbò wọn á lọ máa kọlu àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ tó wọ́n ní sí ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́rọ̀kọ̀ òjọ̀kan ẹ wo ó ti tó àti pé ẹ̀wọ̀n òròyìn táwọn gbọ́ lóòrèkóòrè ó ní gbọ́dọ̀ tó gẹ́ni torí pé kíni ó jẹ́ tó yẹ kó tàbùkù bá òfin gan lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ di mímọ̀ ní pàtàkì jùlọ ó fi ẹni tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ètò oríṣẹ́ ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa Honorable Justice Mary Peter Odili tó jẹ́ pé àwọn tó ń pera wọn lẹ́nu afurasí elétò ààbò kan tọ́nà kọlù lè rẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹwàá ọdún tá a wà yìí látàrí pẹ̀lú ìwé kan tọ́nà mú dání pé yá àwọn fẹ́ lọ ṣàbẹ̀wò inú ilẹ̀ rẹ̀ ní ọdún tàbùkù pàápàá ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn tó ń sọ̀rọ̀ ètò ìdájọ́ ní wàá sọ́nà ọ̀rọ̀ tó fi lé ẹ wá ó tó alùbátà ìgbọ́dọ̀ dání mọ́ ẹ gbètè ya tẹwọ́ ọmọ yín baṣọ tó bá jẹ́ pé ṣe tọ́lá ti máa tàbùkù àwọn tó ń sọ̀rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà fún dé yìí Ibrahim Tanko ó ṣe kìlọ̀kìlọ̀ lánàá pé ẹ wo táwọn bá ṣe tán láti yí padà sí yín gbọ́mọgbọ́mọ ó lè gbọ́ ọ̀gbọ̀dọ̀ lọ́wọ́ yín o tá à ń sọ bẹ́ẹ̀ Ibrahim Tanko ló sọ ní mọ̀ lówùrọ̀ tó ní. Ọláyẹmí Àkànní o alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan náà àbẹ̀wò àbẹ̀wò according to kádàrá ìwé ìròyìn Vanguard náà ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú níbi táwọn àgbàjọ̀gbọ́n onílàákàyè kan ní ó jẹ́ pọ́n fìdí kalẹ̀ sí ìlú Kaduna àti agbègbè lọ́lọ́kan òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà tán mọ̀ nípa ètò ẹ̀kọ́ dáadáa àwọn tọ́lọ́run bá mi dìídì jogún ìmọ̀ tó gbòòrò fún nípa bá a ti ṣe kọ́ àwọn ọmọ àwọn ni wọ́n pàrọ̀kọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ láàárọ̀ títò ní pẹ̀lú gbólóhùn pé ajá ìwòyí ńkọ́ òun ló mewúro òyì léwu wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú àmúlò ọ̀rọ̀ Yorùbá wọ́n ní ẹni bá fẹ́ mú ọ̀bọ ńkọ́ wọ́n ní
ṣe bí ọ̀bọ ni yóò ṣe bí iná kí yóò ṣe bí lágídò yóò ṣe bí mọ̀nkí o. Kí ló fa sábàbí àṣàmọ̀ ọ̀rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n fi ṣàgbélẹ́yìn fún ìròyìn tí mo fẹ́ fètè báyìí gangan níbi tí wọ́n ti gbé kọjú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ kì í ṣe gbogbo wọn náà ni wọ́n kọjú sí ohun òjẹ́ta sáwọn tó wà nílé ìwé gíga àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùkọ́ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a mọ̀ sí primary school pẹ̀lú àwọn ilé ìwé àwọn olùkọ́ ní ìpele mẹ́ta àkọ́kọ́ ní ilé ìwé girama ìyẹn junior secondary school teachers wọ́n ń jẹ́ kó di mímọ̀ fún wọn pé tó àsìkò rèé fún wọn láti tún kọ́ ọgbọ́n kún ọgbọ́n láti ní ìmọ̀ kún ìmọ̀ o láti dọdẹ òye kún òye kí làákàyè wọn kó lè gbèrú gbòòrò sí dáadáa o nítorí wípé ọ̀kan òjọ̀kan àdójúkọ ló ń dé bá agbègbè ló ń dé bá àyíká ló ń dé bá ìlú ló ń dé bá ìdàgbàsókè àwùjọ lásìkò yìí tó jẹ́ wípé ibi pẹlẹbẹ báyìí láti mọ́ rẹ̀ jẹ báyìí gẹ́gẹ́ bí ohun tí Yorùbá ń sọ wọ́n ní wípé káti kékeré pẹ̀ka ìrókò ńkọ́ tó bá dàgbà tán kó má bàa máa gbẹ bọ́ lọ́wọ́ ẹni níṣẹ́ rí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké yìí ní kíkọ́ ọgbọ̀gbọ́n ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ àmọ̀tẹ́lẹ̀ ní mú olùkọ́ ṣàṣeyege lórí wọn o lágbára lọ́wọ́n bá tèmi tìrẹ ò ní ṣàṣedànù lórí àwọn ọmọ táwọn torí rẹ̀ lákàkà wọ́n tẹ̀síwájú wọ́n ní pé ṣe é rí àti kọ́ àwọn ọmọ yìí ó nira díẹ̀ ká má tanra wa jẹ́ àwọn àgbàlagbà ló dùn kọ́ ọmọdé kéékèèké yéè ọ̀pọ̀lọpọ̀ ọmọ mọ̀ sunkún láì ṣe pẹ́ fọwọ́ kan wọ́n ní bó lẹ ṣe fẹ́ kọ́rú wọn àìmọye ọmọ tí ó mọ̀ ṣe fà tí ó mọ̀ ṣe fò tó jẹ́ wípé ẹ̀ sì mọ̀ wò pé níta nǹkan ìgbọ́dọ̀ wọrí rẹ̀ torí náà nǹkan wọ́n ní pé kò sí ṣíṣe kò sáì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn olùkọ́ tí ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé girama ní ìpele mẹ́ta àkọ́kọ́ JSS 1 JSS 2 and JSS 3 wọ́n nílò láti lọ rèé dọ́dẹ́ ìmọ̀ kún ìmọ̀ nítorí pé kí wọ́n lè mọ ìbáṣepọ̀ tó dánmọ́ kí wọ́n lè ṣe àgbékalẹ̀ ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú irúfẹ́ àwọn ọmọ wọn yìí nítorí ọ̀kan òjọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ làwọn ọmọ yìí ti ní wọ́n ní bí ìpìlẹ̀ bá sì ti bàjẹ́ ńkọ́ kí ló lódodo ṣe o ìpìlẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn yìí ò gbọ́dọ̀ bàjẹ́ wọ́n sì gbọ́dọ̀ nílò olùkọ́ tó ní ìdàgbàdénú àti òye tó gbòòrò dáadáa láti lè máa fi darí láti máa fi kọ́ wọn bírú rẹ̀ ò bá sí ń kọ́ ń ṣe lólóṣù àgùntàn kámọ́ ṣìnà bí olùkọ́ ò bá ní ìfaradà pẹ̀lú fún àwọn ọmọ yìí yóò kàn máa na akẹ́kọ̀ọ́ sáni o bí ò bá ní ìdàgbàdénú bó ni ọ̀nà wo ni ó gbà ní ó fi kọ́ wọn báwo ni ó ṣe lè wò wípé tó ọ̀nà tí ẹ̀kọ́ fi lè wọ orí eléyìí rèé ọ̀nà tí a lè gbà láti lè jẹ́ kí ìmọ̀ rẹ̀ kó gbòòrò sí rèé psychological study láti lè mọ̀ pé tó ẹ jẹ́ kí n wo báwo ni mo ṣe fẹ́ kọ́rúfẹ́ àwọn ọmọ yìí nínú kíláàsì wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀ mọ̀kún o wọ́n ní kì í ṣe pé ká dénú yàrá ìkàwé ká máa jájúmọ́ kẹ́kọ̀ọ́ òun ní fi gbọ́n wọ́n ní pé ó ṣeé ṣe kí wọ́n rí òfẹ́ ìjájúmọ́ ni bẹ́ẹ̀ kó tún máa kó ọmọ láyà jẹ kó sì máa ṣàkóbá fún un nípa ti ètò ẹ̀kọ́ if the teacher is not matured enough how will he or she impart the knowledge constructively báwo ni ó ṣe mú ìmọ̀ tó yẹ kí àwọn ọmọ mọ̀ bí o ní ṣe tò sí wọn lọ́pọlọ tí ó tò sí wọn látàrí bí o bá ní ìdàgbàdénú òun ìfaradà àti ìfòye gbé bá ní fòye lò wọn ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló pè fún pé olùkọ́ mélòó ló wá ní olùkọ́ mélòó ló wá kọ́rú ẹ̀ mẹ́kọ̀ọ́ olùkọ́ mélòó ló pèrègèdè kì í ṣe pé wọn ò mọ ìwé o kì í ṣe pé wọn ò mọ tí wọ́n ń kọ́ àwọn ọmọ là ń sọ nípa rẹ̀ o ṣùgbọ́n ìwà ń kọ́ láti lè fi bá àwọn ọmọ yìí lò pọ̀ tí òye ó fi yé wọn tí wọ́n fi lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n ó sì máa gbọ́ ọ̀rọ̀ sí olùkọ́ lẹ́nu tí ìwà ọmọlúàbí tí ó fi yó nínú wọn dẹ́múdẹ́mú gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀jọ̀gbọ́n jókòó pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ mi tí wọ́n rò pé tó ṣe é rò pé àtúní mú àwọn olùkọ́ wa níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ká tún jẹ́ kí wọ́n lọ rè dọdẹ ìmọ̀ sí kíjọba ó ṣàtìlẹ́yìn fún wọn o ìyẹn gangan ló dáa jù kí wọ́n ní ìmọ̀ tó gbòòrò láti lè mọ̀ fi kọ́ àwọn ọmọ kéékèèké ń ṣẹlẹ̀ ń sọ́ọ̀sì bẹ́ẹ̀ náà ẹ wo nínú ìwé ìròyìn Vanguard ló tún wà láàárọ̀ tòní Ọláyẹmí Àkànní. bùkátà ọlọ́run nínú àtẹ̀síta ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ mú tuntun ìròyìn yìí o níbi tí wọ́n ti gbà kan jẹ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ó mà ti sọ di mímọ̀ látàrí ọ̀rọ̀ táwọn èèyàn ń gbé pò yí ẹnu káàkiri ní ìpínlẹ̀ ọ̀hún pé àní òun náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó wà lórí àlééfà yẹn dókítà Káyọ̀dé Fáyẹmí ó náà lẹ́nu ìfàmúróyìn ọ̀hún tó jẹ́ pé àná fẹ́ fà kalẹ̀ láti yàn gẹ́gẹ́ bí gómìnà tó máa gbéjọba lé lọ́wọ́ ní ìpínlẹ̀ onírọ́ o ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ Oyèbánjí ó sọ ìdí mímọ̀ lánàá èdè yìí nígbà tó lọ ìyẹn sí ilé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó wà nílùú Àbújá láti lọ gba ìyẹn ìwé àti láti farahàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣe tán láti jáde dupò ìyẹn gómìnà nínú ètò ìdìbò yàn
lè túbọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣàlàyé náà tó fi léde ó ní ẹ̀wọ́ lóòótọ́ ní tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yẹn ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú jẹ́ aṣíwájú fún àwọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n lóòótọ́ ó ní gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ní kò sẹ́ni tó fẹ́ràn ṣùgbọ́n òun iṣẹ́ ní ìfàmúróyọ̀ òun òdèkì ṣe tó pé ó ṣetán láti fà kalẹ̀ gẹ́gẹ́ bí tó ṣetán láti gbé ètò ìṣèjọba tó jẹ́ pé ó tún kọ̀ rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà tí sáà rẹ̀ tó bá tẹnubọ odò ó nírà o gbogbo ọ̀rọ̀ tó gbé pò yẹnu káàkiri ẹ̀ oníkòsí tó jẹ bẹ́ẹ̀ o ẹni tó wà gbà kan jẹ́ akọ̀wé síjọba ìpínlẹ̀ ọ̀hún ó ṣẹlẹ̀ náà tó fi lè dóni ẹ̀ wo ilé iṣẹ́ àti ètò ọrọ̀ àbúté ségesège tó jẹ́ kó jẹ́ nǹkan gbòógì tó ń kojú ìpínlẹ̀ ọ̀hún ó mà ṣèlérí ó náà mọ̀ dáadáa pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run tó lọ́ bá lè ti òun débẹ̀ ni wọ́n ní pẹ̀lú àwọn ọgbọ́n àti ìmọ̀ tó ti ṣe àkójọ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan òjọ̀kan ipò tóun ti dé mú kó tó di pé òun fi ipò tóun wà sílẹ̀ ó ní ọlọ́run ti gbà fóun láti rí i pé òun wá ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tó ń kojú àwọn ìpínlẹ̀ ọ̀hún kódà àwọn olùgbé ìpínlẹ̀ náà ó ní láti mẹ́tò ọrọ̀ ajé àti ìmúgbẹ̀yìngbádùn àti mú ìṣèjọba àwọn ara wa délé dóko ó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ti yànda ọgbọ́n ìmọ̀ àtòyé fóun tó jẹ́ pé tó bá fi lè dórí àléfà òun ṣe tán láti wò bí òun kan yìí làwọn èèyàn wá kẹ́fìn rẹ̀ ní wọ́n rí lọ́fẹ̀ẹ́ pé òun gangan ni bàbá ṣe tán láti yàn láti gbé sórí ìtẹ́ torí pé kíni ó yẹ kó ti rí òye àti ọgbọ́n tọ́lọ́ fún un láti fi tukọ̀ ètò ìjọba òun tọ́lọ́ bá lè gbà fóun ó ní bí òun lọ rí o ṣùgbọ́n òun fi gbogbo ẹni sọ pé kì í ṣí òun gangan àti pé ẹni tó jẹ́ gómìnà tó àdórí àléfà kò tí ì yọ̀ǹda o kò tọ́ka sí ẹnikẹ́ni báyìí pé wá wọ́n ní gbèsè ìjọba òun lé lọ́wọ́ tó bá ti ṣetán tí ìṣèjọba òun bá ti tẹnubodò dóun bá lọ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Èkìtì ẹ fẹ́ ìròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. tó ọlọ́yin mẹ́ẹ̀kan ni o bàdá pàlọ́ àdúrósàn làámù kan bọ́sàn bá dùn kọ́ àdèmọ̀gbà o wo ẹtún jẹ́ akọ́gbọ́n gbogbo bí àtàlágbàtọ́ ẹ wá fetí gbéyàwó ìròyìn láàárọ̀ ti tòní o ǹjẹ́ kí ló ń tó ṣẹlẹ̀ tí mo fẹ́ ka sáré kọ́gbọ́n bẹ́ẹ̀ gbogbo àwa bàbá onílé bàbá màmá onílé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ríra rẹ̀ nípa Olódùmarè tẹ́ ọmọ yẹn ṣe tí ò da tẹ́ mọ̀ tì lẹ́yìn ẹ wò ó ọ̀rọ̀ kan màrẹ́ ò tó ṣẹlẹ̀ ní ìlú àbòrò o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ tí wọ́n kọ́ gbangba pé ọ̀dọ́mọdékùnrin kan màrẹ́ ẹni ọgbọ̀n ọdún mọ̀ ni o tí ṣe ọmọ láńlọ́ọ̀dù Nurudeen ni wọ́n pe orúkọ rẹ̀ Adégbóyèga ni orúkọ bàbá tó bí ilé ọmọ jẹjẹ mọ̀ pé láńlọ́ọ̀dù gangan ni wọ́n ló hùwà jàngbọ̀n kan ní èyí tó jẹ́ wípé ó kalẹ̀ ó kakù ìròyìn tó bá ti ṣojú oníròyìn ńkọ́ kò farasin mọ́ gbogbo ayé ni ó ń gbọ́ pa ẹ̀ Nurudeen Adégbóyèga orúkọ adé tó lọ bẹ̀rẹ̀ fi gúngò yìí ó mọ̀ alágbára ó kábà wọ́n borúkọ bàbá àti ìyá tó bí ilé ọmọ látàrí wípé ó ń bá tẹ́nàntì bàbá rẹ̀ jà mọ̀mọ́ ni o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó fò fẹ̀rẹ̀ ó di ilé ẹjọ́ Ìkẹjà ni wọ́n gbé ọ̀rọ̀ ń wá o látàrí gẹ́gẹ́ ohun tó wà nínú ìròyìn láàárọ̀ títún ní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tó ṣẹlẹ̀ yìí ọjọ́ kejì oṣù kẹwàá gangan ni wọ́n sọ pé ó ti hu ìwà láabi ọ̀hún ní nǹkan bíi aago 9 ní àárọ̀ kùtùkùtù látàrí pé ó ní gbólóhùn aṣọ pẹ̀lú ẹni tí ó jẹ́ ayálégbé wọn kan bẹ́ẹ̀ ló ń gún gàràgàrà pé ṣèbí ilé bàbá mi ni na my father build the house àbí na my building the father òyìnbó kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ní èyí tó jẹ́ pé kò mọ̀ pé yóò padà ṣe àkóbá òun o ká tó wí ká tó fọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń fi àlàálẹ̀ hàn àlejò ìyẹn ẹni tí ó jẹ́ tẹ́nàntì wọn bẹ́ẹ̀ bí ìyẹn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló dàbàrà bó ọ̀rọ̀ dìbò lọ yá mi ó pàgò Nurudeen pàgò ọmọ Adégbóyèga ń ṣe ló gún tẹ́nàntì bàbá rẹ̀ ló ṣe yànmọ̀yànmọ̀ o anyway ọwọ́ òfin mu o wọ́n gbé ó di gíragíra ó di magistrate court tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó gangan pé ọmọ láńlọ́ọ̀dù gbèsè kí ló jẹ́ yìí gbèsè ńlá mà ní o ẹ mọ́ gbàgbé wọn ní pé ibùgbé wọn agbègbè àbòrú ní Yànàpájà gangan nípínlẹ̀ Èkó òun ni Nuru ọmọ Adégbóyèga tó jẹ́ pé ó gúnyàn nígò ibẹ̀ gangan ní ilé tiwọn o adájọ́ nígbà tí adájọ́ fèsì ọ̀rọ̀ pé ó kọ́kọ́ mẹ́kànlẹ̀ náà ẹ wo ẹni tí ó tiẹ̀ jẹ́ ọlọ́pàá tó wà ń di ọ̀rọ̀ náà Inspector Mojírádé Edeme nígbà tí ó sọ fún ilé ẹjọ́ tó ṣàlàyé ọ̀rọ̀ náà bó ṣe lọ wọ́n rí pé gbangba ká má tanra wa jẹ́ wọ́n ní pé Mr. Lukumanu Tanimọ̀wò ní ẹni ọ̀hún tó gún ẹni ọ̀hún mọ̀ ti ṣe sùúrù fún o ẹni ọ̀hún kúkú ti mọ̀ pé bàbá àti ìyá òun kọ́ ló nílé òun wá yálégbé lọ́dọ̀ wọn ni o ṣùgbọ́n àìní sùúrù Nurudeen yìí sẹ́ tó ń gún gàràgàrà pé ilé bàbá wọn ni ilé bàbá ilé dúkìá màmá òun ṣe
ni òun lè ṣe bó ṣe wù òun ó sì wà hù àwọn alálẹ̀ gbà wà lọ́wọ́ ẹ̀ wọ́n gbé jẹbẹtẹ lé lọ́wọ́ nígbà tó délé ẹjọ́ ó máa padà káwárọ̀ ni o nígbà tí ìdájọ́ adájọ́ bẹ̀rẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà iṣẹ́ ó ti gba omi ó ti gba ẹpọ́n ó ti gba ẹ̀jẹ̀ ó ti dábìrà nínú ara rẹ̀ ìwọ náà ó lọ wò ó wá torí náà gbogbo òbí àti alágbàtọ́ ẹ jẹ́ a máa bára wa máa sọ̀rọ̀ nítorí dúkìá tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ta ni dúkìá ta ni ilé ta ni ilẹ̀ ṣe bólódùn mẹ́rin ni afúnṣọ́ lọ́pọ̀lọpọ̀ jẹ́ o nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ti tòní ọdún mẹ́rin o ọ̀pọ̀lọpọ̀ yóò wá gbádà ṣọdún ọ̀pọ̀lọpọ̀ ó lọ sọ́gbà àtọmọkọ́ yé ní January 1st ọ̀pọ̀lọpọ̀ ó máa jẹ tọ́kí ẹlòmíì máa jẹ tọ́ṣọ Ọlọ́run ṣàánú wa o nínú ìwé ìròyìn Vanguard ló wà ẹlòmíì ó jẹ tọ́ṣọ mọ́ bọ́gà ó máa lágbára o. kátà Ọlọ́run wà lórí The Guardian tó jáde lówùúrọ̀ ọ̀tọ̀ ní bẹ̀mú tó fojú gán nírò yìí níbi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ẹ wo àníṣe ìdájọ́ òdodo ó gbọ́dọ̀ farahàn àníṣe ìdájọ́ gbọ́dọ̀ wáyé lórí ikú ọ̀dọ́mọdékùnrin kan ìyẹn ọmọ ọdún 12 tó jẹ́ ó wá ìyẹn ti lé ìwé kówẹ̀ wọ́n máa sọ dímọ̀ ọkùnrin rẹ̀ ní Sylvester Oromone wọ́n ṣàlàyé pé ẹ wo ìdájọ́ gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ó ní Oromone tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ dómìnà ọ̀hún onítòwà ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó wọ́n ní síwájú ikú rẹ̀ wọ́n ní àwọn òbí rẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n máa ṣàlàyé wọ́n ní pẹ̀lú ohun tó sọ pé ó ṣokùnfà ohun tó ikú tó pa ọ̀dọ́mọdékùnrin ọ̀hún ọmọ ọdún 12 wọ́n ṣàlàyé wọn ní ìkan nínú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó ti jùlọ yẹn nílé ẹ̀kọ́ jẹ́ pé wà tí ó lọ ọ̀hún lọ́sọdúnmọ̀ pé wọ́n fi ìwà tó jẹ́ pé ìwájú ni lọ ni wọ́n fi wọ́n nílé ẹ̀kọ́ ọ̀hún kódà wọ́n ṣàlẹ̀ náà tó fi léde kódà wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀hún sọ wípé Oromone wọ́n ní ó ní ìfarapa ni nígbà tó ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ní gbogbo ẹ̀ tó lọ́kùn òjọ̀kan ààrẹ Muhammadu Buhari sọ pé gbogbo ẹ̀ nǹkan tó nǹkan lè ṣẹlẹ̀ tí ìdájọ́ òdodo tó bá ti fi ẹsẹ̀ múlẹ̀ pé ewu tó ṣokùnfà ẹni tó pa ọ̀dọ́mọdékùnrin rẹ̀ náà rí ó ní dandan ni kí ìdájọ́ kó fẹsẹ̀ múlẹ̀ ààrẹ Muhammadu Buhari ó sọ ìdímọ̀ látọ̀ tó fi dédé ìyẹn nínú ọ̀rọ̀ tí ẹ̀ tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀dédé ìmọ̀sán nípa Garba Shehu tó fi dédé lánàá nílùú Àbújá ó ṣe àlàyé ó ní eléyìí lẹ́yìn tí àwọn bá ṣe ìdájọ́ tó fẹsẹ̀ fìdí múlẹ̀ wọ́n ní dandan yóò jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n nírúfẹ́ ìwà bẹ́ẹ̀ ìwà ìfi ajúnilọ́wọ́ wọn ni wọ́n ní gbogbo ẹ̀ pátá yóò jẹ́ bí àríkọ́gbọ́n fún wọn wọ́n bá ṣàlàyé wọ́n ní ẹ wo àwọn ò ní káwọ́ lẹ́rán lórí ìṣẹ̀lẹ̀ wọn àwọn máa rí pé àwọn wádìí dáadáa láti mọ irúfẹ́ ikú tó pa ọ̀dọ́mọdékùnrin ọ̀hún pé láti rí pé ìdájọ́ òdodo ó wáyé lórí ìyẹn ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó gba ẹ̀mí lẹ́nu ọ̀dọ́mọdékùnrin ọ̀hún tẹ́ bá wo ròyìn tọwọ́ sálẹ̀ kódà èdè tó jẹ́ kọmíṣánná ìpínlẹ̀ Èkó mọ̀sánnípa Akeem Odùmọ̀ṣù bàbá kò ṣàìsọ sódò ọ̀rọ̀ yìí ìpẹ́ wo ọ̀rọ̀ yìí ó àwọn tí ń fọwọ́ sí kò fi mọ́ ìwà ní afurasí tó jẹ́ pé ìwádìí ti ń fi hàn pé ó ṣeéṣe kọ́mọ̀ nípa ikú tó pa ọ̀dọ́mọdékùnrin ọ̀hún ẹ fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ lẹ́ ti bá pàdé. tó ọlẹ́mìí àkànní ìrìn àjò ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú ṣùgbọ́n bí a dókè lọ ràn náà o. ìjìnlẹ̀. More music at NigerLoaded.com. God, you know it's feels on the beat, though. Don't stress, I got you on the intro. Can't lie, baby girl, you are set to Pamurege. Like the way you do wine and you bend to Pamurege. Right slow for me, my baby, Pamurege. You're the champion, me they give you the belt to Pamurege. She's on my body reloading. Yeah. Pamurege. Some my body reloading. Yeah. Pamurege. Look at you, I'm a Ruby custard. You're not the bastard, and I like it. And I like when you move your body like a snake or a jab, it's a pasta. Kilo dale, all the boys them I go crazy for your matter. Lone jale, money can buy love, I just want to appreciate time. Feel a body big like this, sensitive like me low. For the culture, wine it my way and bring that to low. Gbogbo sísìn ọdún yìí wọlé dé. Tùgbà ti dé
Christmas fun fair Tùngbẹ́ 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. ẹ̀mẹ́rin ìjìnlẹ̀ fún tọdún yìí tó sí láwà. ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá la fi ṣe o. agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity. lẹ́yìn máa bá pàdé. owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní ayẹyẹ ìyàsọ́tọ̀ fún àwọn èwe ìwòyí. aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kò wọ̀ wá o. gbogbo ìwé ìṣeré ọmọdé lọ́kùn ọ̀dọ́ wa ní bíbá. pẹ̀lú ààbò tó dájú. inú ọgbà wa Tùngbẹ́ 100.9 FM ló ti wáyé o. ní Tùngbẹ́ close ọ̀nẹ́fowókan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. ẹ má gbàgbé 30 to 26 of December ní o. gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. gbogbo òbí gbogbo alẹ́gbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081 08 95 06 11 tàbí 080 38 56 72 97. Tùngbẹ́ 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o adùn ayọ̀ la ó máa ṣe. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn. ntí mo fẹ́ sọ tí mo mú. hello. ìjìnlẹ̀ ẹnu ìròyìn ṣe bẹ́ẹ̀ ó máa ń tẹ̀síwájú o bí òde ní ṣọlọ́pọ̀ aṣọ bí kárìnkárìn kàṣà ní ṣọlọ́pọ̀ bàtà bí ká ṣàmọ́ fi gbogbo àsìkò kàròyìn ṣùgbọ́n ìpolówó ṣe mọ́ ṣe ni o. tó ìjìnlẹ̀ ní ìròyìn kọ́. ká dúpẹ́ wípé máàkì wà lẹ́ o máàkì sílẹ̀ ọ̀rọ̀ tó nítumọ̀ ọ̀rọ̀ tútù ló ń tẹ́ ẹja fún àníwọ̀ pàkúté ayé Jésù Olúwa wa tọ̀bọ̀nbọ̀ ìdéèlè ti bá mi èmi kọ́ ló rògbò. alright ìrìn àjò ṣe bẹ́ẹ̀ mọ́ ń tẹ̀síwájú mo gbáwé ìrìn The Guardian mo fadá ọlọ́mọ ká tẹ̀síwájú báyìí o alódodo ọ̀rọ̀ mẹ́sàn-án kọ́ Yorùbá ní ọ̀tá ìlú ni Yorùbá ní sọ́bẹ̀ gbogbo ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà ká mọ́ tanra wa jẹ́ ọ̀kan gómìnà ìpínlẹ̀ Sókótó lọ́wọ́lọ́wọ́ báyìí ni o Aminu Wasiru Tambuwa ni wọ́n orúkọ rẹ̀ o ká mọ́ gbàgbé ó ti fìgbà kan jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jókòó wọ́n bùgá lórí àga láàárọ̀ ti tòní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tó ń tọrọ tó jẹ́ pé níye lórí o wọ́n ní ká má tanra wa jẹ jọ àtúnṣe àti àtúntò tá a mọ̀ sí restructuring wọ́n ní òun gangan lórílẹ̀‐èdè Nàìjíríà nílò láti lè tẹ̀síwájú báyìí wọ́n sọ̀rọ̀ o ọ̀pọ̀lọpọ̀ níwá bí wọ́n pé ẹ ní náà ń jó lórí omi eérú rẹ̀ ńkọ́ wọ́n ní eérú rẹ̀ rèé wọ́n ní dáàbá ṣe àtúnṣe àti àtúntò tó pè fún láti lè jẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà kó wà ní ìṣọ̀kan àti kí ìfẹ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń ṣe lálàyé pé ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn o òun ni orin tí wọ́n ń kọ o wọ́n ní pẹ́sẹ́ rí ní ọdún 2014 tí àwọn ti jẹ́ gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin House of Representatives the Speaker of House of Representatives ní Nàìjíríà lórílẹ̀‐èdè àwọn gangan wọ́n ní pé wọ́n ti bu ọwọ́ lu ìwé àbádòfin kan gbà náà o tí wọ́n ti fi àyè gba ìṣàtúnṣe ohun àtúntò tá a mọ̀ sí restructuring yìí wọ́n wá ní pé kí ló dé tó jẹ́ wípé àti ìgbé ìgbésẹ̀ nípa rẹ̀ wọ́n wá mú nǹkan kan tó ṣe pàtàkì wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní làásìgbò nípa àwọn àgbẹ̀ àti àwọn darandaran tó rí kọjá wọ́n ní ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ yìí ńgbà náà kí ló dé tí ìjọba orílẹ̀-èdè tó fi ń falẹ̀ kí ló dé tó jẹ́ pé àwọn tó yẹ kó gbé ìgbésẹ̀ kí ló dé gan tó fi jẹ́ pé ọ̀rọ̀ aráàlú gan ò wá ṣe pàtàkì lọ́kàn àwọn tó yẹ kó sọ pé pàtàkì dandan òun ni ọ̀rọ̀ aráàlú wọn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣé kìí ṣèbínú Olódùmarè o àti pé káyà ṣọ́ra kí gbogbo olóyún ṣọ́ra lásìkò yìí kẹ́ ẹ lọ́dún ilé ìgbà tó wù yí sọ́mọ ẹ̀yìn o nítorí pé kíní kan bẹ tó ń jà dàbí kíní kan sì bẹ tó ń jẹ ẹ̀san ẹ wo wọ́n tẹ̀síwájú wọ́n ní wípé bí káyà rí wípé awáwọ̀rọ̀ kan fi ṣàdá á ṣe àtúnṣe tó pè fún lórí ọ̀rọ̀ ìṣàtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà ní o gbogbo ẹni tó bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún ìjọ o wọ́n ní ní tàwọn o àwọn dúró lórí ọ̀rọ̀ agbo ẹran kẹ́ẹ̀kú jẹ́ ká agbo ẹran ó wà bá agbo ẹran bá lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo agbègbè tí wọ́n ti gbé ń ṣiṣẹ́ òwò káràkátà iṣẹ́ ẹran màálùú dídà èyí àwọn olóko sọ pé ẹ má dẹran jẹ kò wọ́n mọ́ kí
kí ló dé ná ṣebí ibi tí onílé bá fi ọ̀nà sí lálejò ó tọ̀ ibi tí àgbẹ̀ bá sọ pé bóyá àlà oko òun dé ni ẹjẹ́ ó mọ ẹ má dẹran wọ inú oko lóko ẹjẹ́ àjọ máa ń ro ọ̀rọ̀ yìí fúnra wa kọ́ni tí ó bá ṣòwò ẹran kó lọ ṣe agbo ẹran ló dáa bóníkálukú bá ní agbo ẹran títí ẹ̀ tí sì ń kẹran jà ń bẹ̀ ẹ gbé koríko tí wọ́n mọ̀ jẹ lọ́pọ̀ yanturu ẹ lọ rèé ralẹ̀ tó pọ̀ ẹni bá rówó ṣo ẹni tí òrìṣà ẹni tí ó bá Ṣàngó ṣọ̀rẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà inú kan ni ó ní o nítorí pé Ògún ò ní gbọ́mọ bà fọ́sùn káṣù tọrọ wọ́n ní ẹni tí ó bá gbọ́rọ̀ òdodo làwọn ó sọ ẹni tó bá ti fẹ́ ṣòwò ẹran kóríkó ní ilẹ̀ tó pọ̀ tó máa gbin koríko sí tàbí kó lọ máa pa oko kó mọ̀ wá kó fẹ́ràn jẹ ẹ yé dá àwọn àgbẹ̀ láàmú mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni yìí sọ̀rọ̀ alágbàtà ń bú wa ní gómìnà ìpínlẹ̀ Sokoto wọ́n ní òdodo ọ̀rọ̀ ò ní kéka mẹ́sàn-án lórílẹ̀‐èdè yìí ẹja sòtítọ́ kí ló lè dá gan-an fada action. bùkátà Ọlọ́run o náà ti ṣe bẹ́ẹ̀ ti tẹnu bòdò. àsìkò mọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ o fẹ́ tó. ó ti ṣe bẹ́ẹ̀ ó lọ òun ni ká kó jẹran kó pẹ́ lẹ́nu. ẹnu ó fà fún ni ò jẹ́ o. kábíyèsí rẹ̀ ẹ tó bá dago mẹ́jọ lágbọ́dọ̀ lọ́hùn ẹ tó bá wa pàdé fún abala kejì ìjìnlẹ̀ inú wẹ́rẹ́ tó ní tún gba FM bẹ̀rẹ̀ á tún máa ṣe tán láti fún yín tán ẹ má jà gbàgbé ká kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ kùnrin náà àtọ̀sán àtàárọ̀ àti ìdájí àti orí gbogbo wà pátá lẹ́fí ń wà pẹ̀lú àjọṣepọ̀ wò níbàjẹ́ láṣẹ Èdùmàrè lágbàgbé the senior labourer himself orí tó dúró fagbọ̀n tó senior labourer ṣeun kò ní rẹ̀ àpọ̀nìkùn láṣẹ Èdùmàrè iwájúwájú lọ́pàá ibi tí wọ́n máa rí sí ẹdúpẹ́ bákan náà ẹ má gbàgbé ẹ má gbé ìpolówó ọjà yín bọ̀ lórí ọ̀kan òjọ̀kan àwọn ètò wa ní pàtàkì lọ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn yìí ẹ polówó ọjà ń bẹ̀ ajẹ́wò ọgbà lágbára Ọlọ́run. ọjà tábàdàn ti polówó tábà ti polówó ní tùǹgbà kò sí tàbí ṣe àánú Ọlọ́run kò bùgbàjẹ́ lọ lórí pé orí bẹ́ẹ̀ ẹ má jà gbàgbé ọjọ́ tàdá tí ó pè. àìmọ́kà ni ọjọ́ ajé dé tán Monday. ọjọ́ Monday àwọn èèyàn ṣe ti dé àwọn kan tó bí lánàá ṣé ó ti bẹ̀rẹ̀ ní àìbẹ̀rẹ̀ àwọn àpẹẹrẹ gbogbo táwọn òwe táwọn rí àní nọ ó túmọ̀ sí pé bó ṣe máa rí bíjọ́ yẹn yóò ṣe rí àwọn àkókò yẹn yóò ṣe rí òun lẹ́tí ń rí díẹ̀ yìí àwọn tó wá bí ni wọ́n lè sọ ọjọ́ kẹtàlá lágbọ́dọ̀ náà ti ṣọjọ́ Monday títí di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n tó bá di ọjọ́ kẹtàlélógún ewéwo ìdè ẹlẹ́dàá o ó máa wà nínú àwọn ẹ máa rá ọmọ kékeré tó máa kéwì ẹ máa rá ọmọ kékèké tó máa sùn jálá ẹ máa rá àwọn ọmọ kékèké tí ó pẹ̀sà. torí ọjọ́ yẹn gangan àṣà ti ṣe ilẹ̀ wa la fẹ́ gbé lárugẹ. tó bá lọ́dún 25 26 ẹ wá sọ pé ayé táwọn ọmọ yìí ń jẹ ẹ wá àgbàlagbà náà kó gbó ayé kó ti wà nílẹ̀ náà ní 25 26. mo rí bàbá Yorùbá àti Sarah Olúṣìṣì lánàá náà ń bọ́ náà ti ń bọ̀ mo bá ráṣọ òkè lọ́wọ́ wọn náà. kábíyèsí ọlọ́run aṣọ táwọn fẹ́ wọ lára ìgbàlá ìdílé fìlà abẹ́tí ajá mo ní Sarah ìwọ náà ó tún lóbi lábẹ́tí ajá mo ní gélé tóun fìlà bàbá Yorùbá rè mo ní. ju gbogbo ẹ lọ 1,500 naira péré lè máa fi láǹfààní láti jẹ gbogbo àǹfààní tàti nílẹ̀ àti ẹ̀bùn àti gbogbo ẹ̀fàdà kérésì gbogbo ìpátá lẹ́ọ̀rì ọlọ́dẹ ṣe fàdà kérésì ti dé kó tó bá kó tó máa ti bọ́dà ẹ̀ àti tètè lọ́wọ́ wa kó tó dé máa ti bọ́dà mọ́ olùwádẹ ṣe bẹ́ẹ̀ ni ẹ wo ọlọ́bọ̀tì wa Peter Bámidélé láì gbàgbé Sodiq Akínbólú ọmọ ẹgbàá mẹ́rin tí a máa lọ fàtìpàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe ṣe ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tó ń tẹ́tí sí wa ní tùǹgbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbà FM 100.